Ní orúkọ Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ la kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí. Àdúrà mi sí Ọlọ́run pé ní orúkọ Jésù a ò ní kó àpọ̀dánù. A ó jèrè ẹ̀kọ́ yìí ní ọjọ́ kẹyìn, a ò ní dẹni ìtanù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ ìwọ tó fún wa lórí ọ̀fẹ́ láti rí ọjọ́ ìsinmi tó kẹ́yìn nínú oṣù kìíní ọdún 2024. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. À ń lọ sínú ẹ̀kọ́ Bíbélì wa tòwúrọ̀ yìí. Ọlọ́run darapọ̀ mọ́ wa. Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí a kí ẹ̀yin olùràn wa nílé lóko tẹ́ ń gbọ́ wa lóòrọ̀ yìí. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì yìí, màá fẹ́ kí àwọn bàbá wa nínú Olúwa kí wọ́n dá orúkọ wọn fúnlé. Dáàdì, kí lorúkọ yín sà? Revd Asade Oluwarohunbi láti ìjọ Yoruba ti Fàmítẹ̀lẹ̀. Ṣé dáàdì orúkọ yín sà? Revd Aramide láti ilé ìjọ Yoruba láti ìpínlẹ̀. Ṣé orúkọ mi ò yí padà? Revd Bọ́lá ọdún ni orúkọ mi. Ẹ ṣé. Lónìí, kí ni ohun tá a kẹ́kọ̀ọ́ lórí ní ọdún tuntun yìí, ọdún yẹ 2024? Òun la pè ní eré ìje Kristẹni. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé nílé ayé ta wà yìí, àwa sá eré ìje ni. Ní ọjọ́ kan, eré ìje yìí yóò dópin. Ṣùgbọ́n àdúrà wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pé nígbà tá ò pa eré ìje ayé yìí, kí a ṣe kí ni o, kí a jẹ́ àjogún ìjọba Ọlọ́run. Ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí fún gbogbo wa. Lónìí, ẹ̀ka àkòrí ni ohun tí èrè Kristẹni túmọ̀ sí, apá kẹta. Eré ìje Kristẹni, ohun tó túmọ̀ sí, apá kẹta la ó máa wò lónìí. Kí ló ń gan tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí lónìí? Òun la pè ní ohun tí ó máa ń farahàn nínú eré ìje ti ayé yìí, tí ṣe apá kejì. Òun ni a pè ní lílépa ògo asán. Kí ni mo pè é? Lílépa ògo asán. Ibi kíkà wa ni ìwé Ẹ́sítérì orí kẹta ẹsẹ̀ kìíní sí ìkarùndínlógún. Ẹ jẹ́ kí a ka ibẹ̀. Ẹ́sítérì orí kẹta ẹsẹ̀ kìíní sí ìkarùndínlógún. Ta ló wà níbẹ̀ tó bá wa kà á? Ẹ́sítérì orí kẹta. Lẹ́yìn nǹkan wọ̀nyí ni Ahasuérusi ọba gbé Hámánì ọmọ Médítà ará Ágígàga, ó sì gbé e lékè, ó sì fi ìjókòó rẹ̀ lékè gbogbo àwọn ìjòyè tó wà pẹ̀lú rẹ̀. Gbogbo àwọn ìránṣẹ́ ọba tí wọ́n sì wà lẹ́nu ọ̀nà ọba kúnlẹ̀, wọ́n sì wólẹ̀ fún Hámánì, nítorí ọba ti pàṣẹ bẹ́ẹ̀ nítorí rẹ̀. Ṣùgbọ́n Mọ́dékáì kò kúnlẹ̀, bẹ́ẹ̀ ni kò sì wólẹ̀ fún un. Nígbà náà ni àwọn ìránṣẹ́ ọba tí wọ́n wà ní ẹnu ọ̀nà ọba wí fún Mọ́dékáì pé, èéṣe tí ìwọ fi ń ṣeré òfin ọba kọjá? Èéṣe tí ìwọ fi ń ré òfin ọba kọjá? Ó sì ṣe, nígbà tí wọ́n sì wí fún un lójoojúmọ́, tí òun kò sì gbọ́ tiwọn, wọ́n sì sọ fún Hámánì láti wo bí ọ̀ràn Mọ́dékáì yóò ti lè rí, nítorí òun wí fún un pé ènìyàn bí dàbí òun. Nígbà tí Hámánì sì rí pé Mọ́dékáì kò kúnlẹ̀, bẹ́ẹ̀ ni kò wólẹ̀ fún un, nígbà náà ni Hámánì kún fún ìbínú, ó sì jẹ́ àbùkù lójú rẹ̀ láti gbé ọwọ́ lé Mọ́dékáì nìkan, nítorí wọ́n ti fi àwọn ènìyàn Mọ́dékáì hàn. Nítorí náà gbogbo àwọn Júù tí ó wà ní gbogbo ìjọba Ahasuérusi ọba ní Hámánì wá ọ̀nà láti parun ní àwọn ènìyàn Mọ́dékáì. Ní oṣù kìíní, èyí ni oṣù Nísánì, ní ọdún kejìlá ìjọba Ahasuérusi, wọ́n sì dá Púrímù wọ̀nyí ní ìbò níwájú Hámánì láti ọjọ́ dé ọjọ́, àti láti oṣù dé oṣù lọ dé oṣù kejìlá, èyí ni oṣù Ádárì. Hámánì sì sọ fún Ahasuérusi ọba pé àwọn ènìyàn kan fọ́n káàkiri, wọ́n sì túká láàrin àwọn ènìyàn ní gbogbo ìgbèríko ìjọba rẹ̀. Òfin wọ̀nyí sì yàtọ̀ sí ti gbogbo ènìyàn, bẹ́ẹ̀ ni wọn kò sì pa òfin ọba mọ́. Nítorí náà kò yẹ fún ọba láti dá wọn sí. Bí ó bá wu ọba, jẹ́ kí a kọ̀wé rẹ̀ pé kí a run wọ́n, èmi ó sì wọ́n ẹgbẹ̀rún tálẹ́ǹtì fàdákà fún àwọn tí a fi àṣẹ náà rán, kí wọn kí ó lè mú wá sínú ilé ìṣúra ọba. Ọba sì bọ́ òrùka rẹ̀ lé ọwọ́ rẹ̀, ó sì fi fún Hámánì
ọmọ Médítà ará Ágígì, ọ̀tá àwọn Júù. Ọba sì fún Hámánì pé, a fi òrùka náà gún ọ àti àwọn ènìyàn náà pẹ̀lú, láti fi wọ́n ṣe bí ó ti dára dé ojú rẹ̀. Nígbà náà ni a pe àwọn akọ̀wé ọba ní ọjọ́ 13 oṣù kìíní, a sì kọ̀wé gẹ́gẹ́ bí gbogbo ohun tí Hámánì ti parí àṣẹ fún àwọn baálẹ̀ ọba àti fún àwọn onídàájọ́ tí ó ń jẹ́ olórí gbogbo ìgbèríko, àti fún àwọn olórí olúkúlùkù ènìyàn ìgbèríko gbogbo, gẹ́gẹ́ bí ìkọ̀wé rẹ̀